Ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ òní yìí ní Monday ọjọ́ ajé ẹ káàbọ̀ sí yàrá ìròyìn tẹlifíṣàn Orísun Dérẹ̀mí Adéríbigbé ló ń tọ́kùn ròyìn. Olórí orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà kan àná ọ̀gágun àgbà Abubakar Abdulsalam ti ké sí gbogbo ọmọ ilẹ̀ wa Nàìjíríà láti fẹ̀dọ̀ lórí òróǹro wípé kò sí nǹkan tí jẹ́ ìjọba fìdíhẹẹ́. Nígbà tí Abubakar Abdulsalam tó ń sọ̀rọ̀ lórí àtúntò tó dé bá ọjọ́ tí ìbò yóò máa wáyé nílẹ̀ Nàìjíríà èyí tí ṣe ọjọ́ 28 oṣù kẹta ọdún 2015 tá a wà níbẹ̀ yìí ó ní ogunlọ́gọ̀ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ní ọ̀fun wọn ló sì bẹ̀rẹ̀ sí ní dá mìtọ́mìtọ́ tí wọ́n ń dá tàn mọ́ bóyá ní ìbò yóò máa wáyé ní ọjọ́ náà. Ó ní kí gbogbo wa ká fẹ̀dọ̀ lórí òróǹro wípé ntọ́yẹ kò ní kálukú kó máa ṣe bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ó ní láti gbáradì ká fún ṣòkòtò wa kó lè dán kó ní kálukú ká tú jáde lógún lọ́gbọ̀n lẹ́gbàágbèje láti dìbò ní ọjọ́ 28 oṣù kẹta ọdún 2015 tá wà níbẹ̀ yìí. Nígbà tó bá wọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé kan tó wáyé nílùú Àbújá ìpàdé tó dá lórí méjì ó bàjẹ́ ó ní olórí orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Goodluck Ebele Jonathan ti mú dá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé òun ṣetán láti gbé ìjọba kalẹ̀. Ẹgbẹ́ àgbà nílẹ̀ Yorùbá ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà láti ṣe àgbéjáde ìpàdé gbogbogbò kan tó wáyé nílùú Àbújá láìpẹ́ jọjọ lórí ọ̀rọ̀ òfin nílẹ̀ wa Nàìjíríà. Alága ẹgbẹ́ náà Olóyè Ayọ̀ Adébánjọ tẹnu mọ́ wípé àkókò rèé láti mú ìmúpò padà bọ̀ sípò fún ètò ìjọba tiwantiwa nílẹ̀ Nàìjíríà. Ó ní ní sáà táwa yìí ó ti dára bẹ́ẹ̀ ni ó yẹ pẹ̀lú láti ní ààrẹ tí ó nífẹ̀ẹ́ àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó sì máa ṣe àtẹ̀lé gbogbo nǹkan tí àwọn mẹ̀kúnnù tí wọ́n bá ń fẹ́. Ó ní olórí tí yóò máa gbọ́ ti mẹ̀kúnnù tí yóò mú kí ohun gbogbo kó padà bọ̀ sípò ní ìlànà tó dára tí yóò mú kí ètò ìdàgbàsókè tó wáyé òun ló yẹ ká ní nílẹ̀ Nàìjíríà. Àwọn tó wà níbi ìpàdé náà èyí tó wáyé nílùú Àkúrẹ́ tí ṣe olúlu ìpínlẹ̀ Ondo ó ní Sínátọ̀ Fẹ́mi Òkúròmú, ọ̀mọ̀wé Kúnlé Ọlájídé, ọ̀mọ̀wé Frederick Fásihùn, Ọ̀túnba Gani Adams, alàgbà Yínká Odúmákin, Kòfẹ́sọ̀ Dúpẹ́ Ọlátúbọ̀sún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ètò láti dìbò ìyàn gómìnà tuntun ní ìpínlẹ̀ Èkó ló ń tẹ̀síwájú bá a ṣe ń sọ̀rọ̀ yìí nígbàtí ogunlọ́gọ̀ àwọn ẹgbẹ́ agbátẹrù APC ìyẹn ẹgbẹ́ onígbàálẹ̀ tí wọ́n sọ wípé kékeré lẹ́tí rí lásìkò ìjọba Babátúndé Rájí Fáṣọlá wọ́n ní gómìnà Àǹbọ̀dé làwọn yàn nípọ̀sí. Wọ́n bá iléeṣẹ́ tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ bí ó ṣe rí. Wọ́n máa mú láti ibi tí gómìnà wa Babátúndé Rájí Fáṣọlá tán ti parí ẹ̀ wọ́n á mú láti ibẹ̀ lágbára Ọlọ́run á dẹ̀ fún wọn ṣe jù bẹ́ẹ̀ lọ. Pẹ̀lú ògo Ọlọ́run ó máa sọ mẹ̀kúnnù ju títà tẹ̀yìnwá lọ. Mẹ̀kúnnù gbádùn nítorí tẹ́ bá lọ káàkiri ẹ rí àwọn títì tí wọ́n ṣe ẹ rí pé wọ́n tún gọ́tà wa ṣe wọ́n ń kó gọ́tà léròkèrò wọ́n ṣe àwọn nǹkan ribiribi fún wa. Àǹbọ̀dé èèyàn tó dáa ni wọ́n, èèyàn tó nírẹ̀lẹ̀, èèyàn tí wọ́n ní orí pípé kọ́dẹ̀ ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ tó mú iṣẹ́ wọn le tí a máa fi síbẹ̀ tí a ní regret. Mo mọ Akin Àǹbọ̀dé gẹ́gẹ́ bí ìkan nínú àwọn òṣìṣẹ́ ní ìjọba Èkó. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ níbi pé bí wọ́n ti ń kó lẹ̀ ní ìpínlẹ̀ Èkó tá à ń pè ní Waste Management Authority ní Ìjọra as an accountant. Ìjọba Fáṣọlá ìjọba tó mú ìyàtọ̀ pátápátá dé ni ó kọ̀ntínú láti ibi ṣáájú ti parí iṣẹ́ dé òun ló ṣe dàbí pé gbogbo ẹ̀ rọrùn ẹ̀dẹ̀ pé iṣẹ́ Èkó náà dẹ̀ sì gbọ́dọ̀ tẹ̀síwájú. Wọ́n gbọ́dọ̀ ṣe oríṣiríṣi fún àwọn èèyàn nítorí pé àwọn èèyàn ti jìyà jù. Ìjọba tiwantiwa ó gbọ́dọ̀ fi ara ẹ̀ kan àwọn aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n láti mọ nǹkan tó ń fẹ́. Bó jẹ́ ìwọ níjọba ìpínlẹ̀ o, ìjọba state o, ìjọba àpapọ̀ o, ó gbọ́dọ̀ ṣe nǹkan tí àwọn aráàlú ń fẹ́. Kí ni àwọn aráàlú ń fẹ́? Àwọn aráàlú ń fẹ́ oúnjẹ lórí tébù wọn, àwọn aráàlú ń fẹ́ ọ̀nà, àwọn aráàlú ń fẹ́ omi, àwọn aráàlú ń fẹ́ gbogbo ẹ̀.
so ìjọba gbọ́dọ̀ súnmọ́ àwọn èèyàn gbogbogbò láti pèsè nǹkan táwọn aráàlú fẹ́ fún wọn lóòrèkóòrè. ó ṣe ilé ẹ̀kọ́ ó ṣọ̀nà fún wa wọ́n ṣe BRT security wà nílùú Èkó ọkàn wa balẹ̀ ló kákọ́ lè sọ́kàn díẹ̀ nípa nǹkan tó ti ṣe ní. gẹ́gẹ́ bí a ṣe ń wò eléyìí kò ṣe lẹ́yìn ìjọba tí ọ̀gá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n fi sílẹ̀ president tó fi sílẹ̀ òun ni ọ̀gá Fáṣọlá ló ń tẹ̀lé BRF so tí gómìnà tí ó wà ní tó fẹ́ tá à ń bẹ lọ́hùn fún kó wọlé yìí tí ó bá dé ẹ̀rí pé a tún ṣe bẹ́ẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ. tó àwọn agbátẹrù ẹgbẹ́ òṣèlú APC àrọwà ńlá pàtàkì kan ti kọjá lọ sọ́dọ̀ àwọn òǹdìbò ní ìpínlẹ̀ Èkó láti fẹ̀dọ̀ lórí òróǹro lórí gbígba káàdì ìdìbò fún ìbò tó ń bọ̀ yìí wípé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ lè ṣe àjọ INEC oníkálukú òní yóò dìbò ní ìrọ̀wọ́ ìrọsẹ̀. Igbákejì alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkó níbi olóyè Àpènà ló pàrọwà náà lásìkò tó ń bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ bí ó ṣe rí. a ti ń gbáradì láti kópa nínú ètò ìdìbò yẹn gẹ́gẹ́ bí alága olú-iléeṣẹ́ INEC báwọn olùṣẹ́ INEC ṣe ti sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó wà ńlẹ̀ nípa ètò ìwé ìdìbò ní pínpín ètò ìwé ìdìbò tari wípé kò lọ déédéé ó ń kọ àwa náà lóminú wípé báwo la ṣe máa lọ ṣe ìdíje tí ìwé ìdánimọ̀ tá a máa fi ṣe ìdíje tí ò tí ì kárí àwọn olùdìbò àwa wò pé tí ó bá jẹ́ pé ó máa ṣe é ṣe kó tó ìjọ yẹn torí kò sí nǹkan tó ṣòro láti ṣe fọ́lọ́run tó pé ó máa ṣe é ṣe kó tó ìjọ yẹn láti jẹ́ kí ìjọ INEC kí wọ́n lè pín ìwé ìdìbò yẹn àjọ kópa nú ẹ̀ ṣùgbọ́n ètò ìdìbò ọwọ́ ìjọ INEC ló wà kò sí lọ́wọ́ àwa ẹgbẹ́ òṣèlú àwọn ní iṣu àti ọ̀bẹ wà lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá dẹ̀ rí wípé ìgbéradì àwọn ò tí ì tó débi tó lè ṣe àkóbá fún àbájáde ìbò yẹn tí wọ́n dẹ̀ ní àwọn fẹ́ sún síwájú eégún bàbá wọn ni tán bá ní ó máa jó déédéé tán bá tún ní kò tún jó mọ́ kò sí jà ń bẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn. gíwá iléeṣẹ́ àjọ elétò ìdìbò lápapọ̀ nílẹ̀ wa Nàìjíríà Kòfẹ́sọ̀ Àṣàhírù Jìgà ti sọ yìí pé káàdì ìdìbò alálòpẹ́ làwọn ọmọ orílẹ̀-èdè yìí yóò lò láti fi dìbò ọjọ́ 28 oṣù kẹta ọdún 2015 tàwa níbẹ̀ yìí nígbà tó ń bá wọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ nílẹ̀ wa sọ̀rọ̀ nílùú Àbújá láìpẹ́ yìí Kòfẹ́sọ̀ Àṣàhírù Jìgà sọ wípé wákàtí kan ò sí nínú ẹ bá mi kí wọn lóko wa ó ní ohun tó bá jọ la fi wé ó ní èpo ẹ̀pà ó jọ pósí ẹ̀ lérí ó ní káàdì ìdìbò nìkan ṣoṣo ó ní àgbọ́kànlé iléeṣẹ́ àjọ elétò ìdìbò lápapọ̀ nílẹ̀ wa Nàìjíríà ló ní lọ́kàn láti fi gbé àwọn òǹdìbò ní ọ̀kan òjọ̀kan wọlé ó ní tá a bá rò lọ tá a rò bọ̀ ó ní kékulé gbọ́ kó sọ fún toko ó ní kàdán kó gbọ́ kó sọ fún òbẹ̀ ó ní káàdì nìkan làwọn aráàlú yóò lò láti fi gbé àwọn òǹdìbò wọlé. Kòfẹ́sọ̀ Àṣàhírù Jìgà tún sọ ọ́ di mímọ̀ wípé tá a bá rí ẹnikẹ́ni tó ń lé fùrù kọ̀kọ̀ ní kọ̀rọ̀ yàrá wípé òun tún ní ọ̀nà mìíràn ó ní irọ́ ńlá gbà ni. Aṣáájú ẹgbẹ́ òṣèlú APC yẹn ẹgbẹ́ onígbàálẹ̀ lápapọ̀ nílẹ̀ wa Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti sọ yìí pé káàdì láfi dìbò ńlẹ̀ yìí kì í ṣe nǹkan mìíràn ó ní kí gbogbo òṣèlú tó bá ní lọ́kàn wípé àwọn tún ní ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn táwọn ó lò láti fi dìbò bí ó ṣe káàdì alálòpẹ́ ó ní irọ́ ńlá pátápátá gbà ní èyí. Gómìnà àná ní ìpínlẹ̀ Èkó ìyẹn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣàlàyé wọ̀nyí níbi ìpàdé kan tó wáyé ní Akme lọ́gbà lẹ́kọ̀ọ́ níbi tó ti dáhùn wípé ọ̀lẹ nìkan láàyè ògbà ó ní ibi gbogbo ló ń gba alágbára ó ní ìdìbò tó ń bọ̀ yìí o ọlọ́mọ ló máa rọ̀já ó ní ojúkòrò tí pé ojúkòrò ránṣẹ́ òun náà ni a fi ṣe bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ sí
màgòmágó tàbí màkàrúrù kan nínú ìṣàkóso ètò ìdìbò tó ń bọ̀ yìí. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó sọ̀rọ̀ níbi àpérò ńlá pàtàkì kan tó wáyé tún dá wípé kí gbogbo èèyàn kó mọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó ní òun ti hu gbọ́ wípé àwọn èèyàn kan wọ́n ti ń dọ́gbọ́n sí ayédèrú káàdì ìdìbò alálòpẹ́ léyìí tó sọ pé òfútù fẹ̀tẹ̀ gbà ní. Ogunlọ́gọ̀ àwọn olùgbé ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti bẹ̀rẹ̀ sí fi ẹ̀hónú wọn hàn bá a ṣe ń sọ̀rọ̀ yìí látàrí iná ẹ̀lẹ́tíríkì tó ń ṣe ségesège yẹn láwọn agbègbè jákèjádò ilẹ̀ Nàìjíríà pàápàá jùlọ ní ìpínlẹ̀ Èkó níbí. Àwíjàre wọn ò ní wípé láti ìgbà tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ti ta àjọ ọlọ́rọ̀ amọ̀nàmọ́ná ilẹ̀ wa fáwọn aládàáni náà ní òkúta aláìlẹ́gbẹ́ ló ti bẹ̀rẹ̀ sí ní dé bá àjọ ọlọ́rọ̀ amọ̀nàmọ́ná nílẹ̀ Nàìjíríà. Àwọn olùgbé ìpínlẹ̀ Èkó ní kàkà kéwé àgbọ̀n ó dẹ̀ wọ́n ní pípele ló tún pele sí i látàrí ọ̀rọ̀ àtànáọba. Ọ̀pọ̀ àwọn ará àdúgbò ló rẹ̀ kí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ àjọ ọlọ́rọ̀ iná ẹ̀lẹ́tíríkì. Àwọn olùgbé kan wọ́n ti tún sọ ìpàkólùkì wọ́n fà akẹ́kọ̀ọ́ rí wípé àwọn ò ní sanwó gẹ́gẹ́ bí àjọ ọlọ́rọ̀ mọ̀nàmọ́ná lẹ̀wà Nàìjíríà bó ṣe kọ̀ láti fún wọn ní iná ọba lóòrèkóòrè tí wọ́n sì ń gbé ìwé láti sanwó wá fún wọn. Akọ̀wé ètò ìpolongo fẹ́gbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkó níbi agbẹjọ́rò Taofik Gani ti sọ yìí pé kì í ṣe ẹgbẹ́ òṣèlú PDP ló ṣe àtakò sísún ọjọ́ ìdìbò síwájú nílẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ìkéde ti gé wa iléeṣẹ́ àjọ elétò ìdìbò lápapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ìyẹn Kòfẹ́sọ̀ Àtàhírù Jìgà tó ṣe láìpẹ́ yìí. Agbẹjọ́rò Taofik Gani sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tó ń bá aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ bí òun ṣe rí. Àyípadà tó dé bá a ṣe fẹ́ ṣe ìdìbò yẹn ó kàyéfì gan ló jẹ́ fún àwa náà torí ó bá wa ní ààbò gan ni èyí gan ló ṣe fi ń dùn wá nítorí ṣe ni àwọn ẹgbẹ́ alátakò wa ló ń ṣe bí ìgbà tó yẹ pé ẹgbẹ́ ọlọ́mbrẹ́là táwa wà ni ó lọ ṣe okùnfà bí ó ṣe wáyé kò ń ṣe bẹ́ẹ̀ a fẹ́ kí àwọn aráyé mọ̀ mo rò yí pé alága ètò ìdìbò náà ó sọ pé yàtọ̀ sí pé àwọn èèyàn tí ì gba ìwé tí wọ́n máa fi dìbò pé àwọn agbófinró tó sọ fóun náà yín pé kò sí peace yẹn pé àyè láti ṣe ìdìbò láwọn ìlú kan ó jẹ́ lára àwọn kan tí wọ́n fi sún ètò ìdìbò náà ní ọ̀dọ̀ tiwa àwọn ò ní sùn náà ni bóyá wọ́n sún ètò ìdìbò àbí wọ́n sún ètò ìdìbò gidi gbìndín ní PDP pàápàá lẹ́kọ̀ọ́ wà láti lè gba àkóso ìjọba ìpínlẹ̀ Èkó lọ́wọ́ àwọn APC tó ń ṣèjọba lọ́wọ́ so nǹkan tí a kàn máa rọ gbogbo wa náà ni pé ní ọwọ́ yìí ẹ má jẹ́ kí a ní rẹ̀wẹ̀sì ẹ má jẹ́ kí a wo ọ̀rọ̀ yín pé wọ́n sún ètò ìdìbò bí ìgbà tó yẹ pé wọn ò fẹ́ ṣe ìdìbò ní agbára Ọlọ́run lè ní olórí oko ààrẹ wa òun kan ti sọ pé kò sí nǹkan tó máa yẹ ẹjọ́ tóun máa gbé ìjọba sílẹ̀. Kọ̀débí nǹkan tí agbẹjọ́rò Taofik Gani tó sọ lásìkò tó ń bá aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ tẹlifíṣàn Orísun sọ̀rọ̀. Ní kò pẹ́ òun náà ni ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó ló bá wọn agbátẹrù ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ lórí ìgbáradì fún ìdìbò tó ń bọ̀ yìí. Igbákejì alukoro ẹgbẹ́ ọ̀gbẹ́ni Abiodun Salami ó tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ìgbésẹ̀ náà ẹ jẹ́ ká gbọ́ bí òun ṣe rí. Gẹ́gẹ́ bí ẹgbẹ́ tiwa àwa ti dó pé dó di dandan dó lè ní à ń láti dìbò ìdá wọn fẹ́ o ìdá wọn kọ̀ o à ń láti dìbò nítorí pé gbogbo nǹkan tó yẹ káwa ṣe làwa ti ṣe àwọn ni wọ́n kúkú wọ́n ṣe àǹjẹ̀gá ti sọ fún wa kó máa dìbò tí federal government àwọn tó níjọba lọ́wọ́ ń sìn tó bá sọ pé àwọn ò dìbò ìyẹn dẹ̀ kù sí wọn lọ́wọ́ but àwa o gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà rere tá mọ̀ pásìkò tó ti ṣe timetable fún wa pé bó ṣe máa rí rè dandan ni à ń láti dìbò so a dẹ̀ ti sọ fún gbogbo àwọn èèyàn wa lára ẹ̀ náà lẹ́rí lé ní ìnísìn we are sensitizing our people ojoojúmọ́ là ń jẹ́ kó mọ̀ pé agbára wa rèé tá a bá fẹ́ wọn kó máa continue ọwọ́ yìí náà ni. Kò jẹ́ bí nǹkan tí igbákejì alukoro àjọ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Èkó tó bá aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ tẹlifíṣàn Orísun sọ. Ní ìgbésẹ̀ àti ìbámu láti tẹ̀síwájú láti máa gbógun ti iṣẹ́ àwọn alákatakítí Boko Haram tí wọ́n fi apá òkè ọ̀yà ńlẹ̀ wa ṣe bùgbé ọgbọ̀n àwọn olùgbé abúlé kan tó bá ilẹ̀ wa Nàìjíríà pa àlàpọ̀
ìyẹn nílẹ̀ Niger ni wọ́n ti fi ikú ṣe ìfàjẹ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Àwíjàre àwọn ológun ọmọ ilẹ̀ wa òun náà ni wípé Yorùbá sọ̀rọ̀ wọ́n ní iná ò mójú ẹni tó dáa, níbi tí ọkọ̀ òfurufú àwọn tó ti ń rọ̀ dẹ̀dẹ̀ bí àdán láti tẹ̀síwájú máa fojú sọ́rí gẹ́gẹ́ bí ẹja lákàn. Ṣọdẹ Boko Haram làwọn ti rí àwọn èèyàn kan tí wọ́n ti pé bí èṣù, láwọn ń rò wípé bóyá wọ́n ń gbé ìgbésẹ̀ láti dàbàrú ètò ìṣàkóso ọ̀rọ̀ òṣèlú tàbí ètò àlàáfíà lù ní, láì jẹ́ wípé àwọn èèyàn wọn ni wọ́n wà níbẹ̀ táwọn ṣe ìpàdé wọn ni. Wọ́n ní kò pẹ́ kò jìnnà náà ni àwọn èèyàn wọ̀nyí ni wọ́n ṣínà ìbọn bò wọ́n tí wọ́n sì fi ikú ṣèfàjẹ́. Níní àmàrèdè fún ti ìròyìn wa nísà yìí, ẹ̀tún jẹ́ àpàdé lọ́la òde láṣẹ Elédùà nígbà táwọn ọmọ tuntun wá pín láti yàrá ìròyìn. Ẹ mà lẹ́mbẹ̀ o.